Ìwé Róòmù orí kejì. Nítorí náà aláìríwí ni ìwọ ọkùnrin náà, ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́ tí ń dájọ́, nítorí nínú ohun tí ìwọ ń ṣe ìdájọ́ ẹlòmíràn, ìwọ ń dá ara rẹ lẹ́bi, nítorí ìwọ tí ń dájọ́ ń ṣe ohun kan náà. Ṣùgbọ́n àwa mọ̀ pé ìdájọ́ Ọlọ́run jẹ́ gẹ́gẹ́ bí òtítọ́ sí gbogbo àwọn tí ó ń ṣe irú ohun báwọn nì. Àti ìwọ ọkùnrin náà tí ń ṣe ìdájọ́ àwọn tí ń ṣe irú ohun báwọn nì, tí ìwọ sì ń ṣe bẹ́ẹ̀ náà, ìwọ rò èyí pé ìwọ ò yọ nínú ìdájọ́ Ọlọ́run bí? Tàbí ìwọ ń gọ ọ̀rọ̀ rẹ̀ àti ìpamọ́ra àti sùúrù rẹ̀ ní àìmọ̀ pé oore Ọlọ́run ni ó fà ọ́ lọ sí ìrònúpìwàdà? Ṣùgbọ́n gẹ́gẹ́ bí líle àti àìrónúpìwàdà ọkàn rẹ ni ìwọ ń fi ìbínú ṣúra fún ara rẹ dé ọjọ́ ìbínú àti ti ìfihàn ìdájọ́ òdodo Ọlọ́run, ẹni tí yóò sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Fún àwọn tí ń fi sùúrù ní rere ṣe wá ògo àti ọlá àti àìdíbàjẹ́ ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n fún àwọn oníjà tí wọn kò sì gba òtítọ́ gbọ́, ṣùgbọ́n tí wọ́n gba àìṣòdodo gbọ́, ìrunú àti ìbínú yóò wà, ìpọ́njú àti ìrora lórí olúkúlùkù ọkàn ènìyàn tí ń hùwà ibi, ti Júù ṣáájú àti ti Hélẹ́nì pẹ̀lú. Ṣùgbọ́n ògo àti ọlá àti àlàáfíà fún olúkúlùkù ẹni tí ń hùwà rere, fún Júù ṣáájú àti fún Hélẹ́nì pẹ̀lú. Nítorí ojúṣàájú ènìyàn kò sí lọ́dọ̀ Ọlọ́run, nítorí iye àwọn tí ó ṣe ní àìlófin wọn ó sì ṣègbé láìlófin, àti iye àwọn tí ó ṣẹ̀ lábẹ́ òfin, àwọn ni a ó fi òfin dá lẹ́jọ́. Nítorí kì í ṣe olùgbọ́ òfin lé aláre lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àwọn olùṣe òfin ni a dá láre. Nítorí nígbà tí àwọn kèfèrí tí kò lí òfin bá ń ṣe ohun tí ó wà nínú òfin nípa ẹ̀dá, àwọn wọ̀nyí kò lí òfin jẹ́ òfin fún ara wọn. Àwọn ẹni tí ó fi hàn pé a kọ̀wé iṣẹ́ òfin sí wọn ní ọkàn, tí ọkàn wọn sì ń jẹ́ wọn lẹ́rìí, tí ìró wọn láàrin ara wọn sì ń fi wọ́n sùn tàbí tí ó ń gbè wọ́n. Ní ọjọ́ náà, nígbà tí Ọlọ́run yóò ti pa Jésù Kristi ṣe ìdájọ́ àṣírí ènìyàn gẹ́gẹ́ bí ìyìnrere mi. Ṣùgbọ́n bí a bá ń pe ìwọ ní Júù tí o sì sinmi lé òfin, tí o sì ń ṣògo nínú Ọlọ́run, tí o sì mọ ìfẹ́ rẹ̀, tí o sì ń dán ohun tí ó yàtọ̀ wò, ẹni tí a ti kọ́ lé òfin, tí o sì gbé ojú lé ara rẹ pé ìwọ ni amọ̀nà àwọn afọ́jú, ìmọ́lẹ̀ tí ó wà ní òkùnkùn, olùkọ́ àwọn aláìmòye, olùkọ́ ọmọdé, ẹni tí ó ní àfarawé ìmọ̀ àti òtítọ́ òfin ní ọwọ́. Ǹjẹ́ ìwọ tí ń kọ́ ẹlòmíràn, ìwọ kò kọ́ ara rẹ? Ìwọ tí ó wàásù kí ènìyàn kí ó má jalè, ìwọ ń jalè. Ìwọ tí ó ń wí pé kí ènìyàn kí ó má ṣe panṣágà, ìwọ ń ṣe panṣágà. Ìwọ tí ó ṣe họ́ sí òrìṣà, ìwọ ń ja tẹ́ḿpìlì ní olè. Ìwọ tí ń ṣògo nínú òfin, ní rírí òfin, ìwọ bu Ọlọ́run ní ọlá kù. Nítorí orúkọ Ọlọ́run ṣáàdì ìsọ̀rọ̀ búburú sí nínú àwọn kèfèrí nítorí yín, gẹ́gẹ́ bí a ti kọ. Nítorí ìkọlà ní èrè lóòótọ́ bí ìwọ bá pa òfin mọ́, ṣùgbọ́n bí ìwọ bá jẹ́ arúfin, ìkọlà rẹ di àìkọlà. Nítorí náà bí àìkọlà bá pa ìlànà òfin mọ́, a kì yóò ha ka àìkọlà rẹ̀ sí ìkọlà bí? Aláìkọlà nípa ti ẹ̀dá tí ó bá pa òfin mọ́ kì yóò ha dá ẹ̀bi fún ìwọ tí ó jẹ́ arúfin nípa ti ìwé àti ìkọlà? Kì í ṣe èyí tí ó farahàn ní Júù, bẹ́ẹ̀ ni kì í ṣe èyí tí ó farahàn ní ara ní ìkọlà.
ṣùgbọ́n Júù tinú ni Júù àti ìkọlà ti ọkàn nínú ẹ̀mí ni, kì í ṣe ti òde ara, ìyìn ẹni tí kò sí lọ́dọ̀ ènìyàn bí kò ṣe lọ́dọ̀ Ọlọ́run.